agbébọn jí oníròyìn Àbújá kan tó ń rìnrìn àjò lọ sípínlẹ̀ Kwara fétò ìdàpọ̀ gbé sá lọ. Wọ́n béèrè fún owó ìtanràn fún ìtúsílẹ̀ rẹ̀. Ẹgbẹ́ Miyetti Allah fẹ̀sùn kan ikọ̀ àwọn ológun àti àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ fún gbígbìmọ̀pọ̀ ṣíṣekúpa àwọn adaranjẹ Fúlàní lápá ẹkùn gúúsù Kaduna. Ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ wa NLC béèrè fún ìwádìí lórí ikú Àrẹ̀mú, aṣáájú ẹgbẹ́ òṣìṣẹ́ àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Ariwo Wálé Ẹdùn, mínísítà ètò ẹ̀náwó nílẹ̀ wa Nàìjíríà rọ̀ lápá rọ̀ lẹ́sẹ̀ tí wọ́n ń pa ẹgbọ́ ṣé lóòótọ́ ni àbí irọ́, wọn yìí lòun tí àwa gbọ́. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS yabo ọjà Kùgbò l'Àbújá gbójú agan sáwọn bàbá lọ́jà ìyá lọ́jà látàrí ìpolongo kíkó èròjọ fétò ìwọ́de Free Nnamdi Kanu, ẹ fún Nnamdi Kanu lómìnira. Wọn yìí làwọn kókó pàtàkì ohun tí ó yẹ kí á mọ̀ nípa ìtàn ayé Umar Upai, ajínrere tí ikú rẹ̀ ń jà rìnrìn lórí ayélujára lásìkò yìí. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Àwọn agbébọn jí oníròyìn Àbújá kan tó ń rìnrìn àjò lọ sípínlẹ̀ Kwara fétò ìdàpọ̀ gbé sá lọ. Wọ́n béèrè fún owó ìtanràn fún ìtúsílẹ̀ rẹ̀. Ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ níléeṣẹ́ Image Merchant Promotion Limited, Publishers of PR Nigeria and Economic Confidential, Salis Manaja ti jẹ́ gbígbé sá lọ lákòókò tó ń ti ìrìn àjò bọ̀ láti Ebonyi lọ sí ìpínlẹ̀ Kwara fún ètò ìdàpọ̀ àwọn ọ̀dọ́ ọlọ́dọọdún Annual Young Communication Fellowship Program. Iléeṣẹ́ náà Salis ni wọ́n sọ pé ó gùn lé ìrìn àjò lọ́jọ́ àbámẹ́ta Sátidé ṣáájú kí àwọn ajínigbé agbébọn tó jí gbé sá lọ lójú ọ̀nà tí wọn kò dárúkọ rẹ̀. Ìròyìn ọ̀hún ló dé sétí gbọ́ àwọn akọ̀ròyìn lọ́jọ́ Ajé Monday lẹ́yìn tí akin ẹgbẹ́ Salis fi gbé ta ké gbàjarè síta lójú òpó ayélujára nípa bí olùfarakásá náà ṣe dàwátì. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, ó dàwátì lẹ́yìn tí wọ́n pè é láìmọye ìgbà lórí aago fóònù tí kò sì dáhùn ìpè náà tí wọn kò sì gbọ́ ohunkóhun látọ̀dọ̀ rẹ̀. Ọ̀kan lára àwọn akin ẹgbẹ́ rẹ̀, Abdulrasheed Kofa, nínú ohun tó gbé sójú òpó ayélujára mọ̀mímọ̀ Facebook rẹ̀ lọ́jọ́ Ajé Monday, ó pè fún àdúrà fún olùfarakásá náà kó darí padà dé láyọ̀ àti àlàáfíà. Ẹlòmíràn tó tún kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ náà, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni àti ajàfitafita tako ìwà ìbàjẹ́ Umar nínú ọ̀rọ̀ tó gbé sójú òpó ayélujára mọ̀mímọ̀ Facebook ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó bani lọ́kàn jẹ́ àti aláìjẹ́ ìtẹ́wọ́gbà. Ẹ̀wẹ̀, ó ké sí ìjọba àpapọ̀ àti àwọn àjọ elétò ààbò láti gbé ìgbésẹ̀ kan mọ́ńkóbó lójúnà láti dóòlà oníròyìn náà. Ó fi kún pé ojúṣe wọn ni lábẹ́ òfin láti dáàbò bo àwọn ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Wàyí o, ọ̀jìnmí onímọ̀ nípa ètò ààbò àti ìgbógun ti ìgbésùnmọ̀mí Zagazola Makama nínú àtẹ̀jáde tó gbé sójú òpó ayélujára Twitter rẹ̀ lọ́jọ́ Ajé Monday sọ wípé àwọn ajínigbé agbébọn ti kàn sí mọ̀lẹ́bí olùfarakásá. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ẹnìkan tó súnmọ́ ìdílé náà ló fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ajínigbé agbébọn ọ̀hún ti kàn sí àwọn mọ̀lẹ́bí, wọ́n sì ti ń béèrè fún owó ìtanràn fún ìtúsílẹ̀ rẹ̀. Gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti kàn sí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà Benjamin Hundeyin lórí ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ. Ẹgbẹ́ Miyetti Allah fẹ̀sùn kan ikọ̀ àwọn ológun àti àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ fún gbígbìmọ̀pọ̀ ṣíṣekúpa àwọn adaranjẹ Fúlàní lápá ẹkùn gúúsù Kaduna. Ẹgbẹ́ adaranjẹ nílẹ̀ wa Nàìjíríà Miyetti Allah Cattle Breeders Association of Nigeria ti fẹ̀sùn ìdìtẹ̀ ìgbìmọ̀pọ̀ kan ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ wa kan àti àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ nínú ohun tí wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí fífojúsùn àti ṣíṣekúpa àwọn adaranjẹ Fúlàní nìkan ṣoṣo lápá ẹkùn gúúsù Kaduna. Nínú àtẹ̀jáde ọ̀rọ̀ tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìdájọ́ ọ̀dàlẹ̀, èyí tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ alága ẹgbẹ́ náà Alhaji Abdulhamid Musa Albarka, èyí tó dé sọ́wọ́ ikọ̀ ìròyìn Arewa Punch. Ẹgbẹ́ náà kọ̀rọ̀ ojú sí ohun tó pè ní àwọn ìṣẹ̀lẹ̀ wàhálà rògbòdìyàn, àìsí ìdájọ́ òdodo, ìwà ọ̀dàlẹ̀ lemọ́lemọ́
tako àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ lágbègbè náà. Ẹgbẹ́ adaranjẹ Macban fẹ̀sùn kàn wípé lọ́jọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2025 àwọn ajagunta ṣèkọlù sí àwọn adaranjẹ 4 tórúkọ wọn ń jẹ́ Sulaiman Idris, Yusuf Abdullahi, Hamidu Dauda àti Ibrahim Hasan ní abúlé Tanda níjọba ìbílẹ̀ Jema lákòókò tí àwọn adaranjẹ ọ̀hún gbìyànjú láti gba ojú ọ̀nà tí wọ́n máa ń da àwọn màálùú wọn gbà kọjá, èyí tí àwọn ẹgbẹ́ lágbègbè ìjọba ìbílẹ̀ náà ti gbégi dínà. Gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ adaranjẹ ọ̀hún ṣe wí, ìkọlù náà ló jẹ́ àìròtẹ́lẹ̀. Níṣe ni wọ́n béèrè kí ni ẹ̀ṣẹ̀ àwọn. Wọ́n ní kí ló dé tí wọ́n fi gbégi dínà ọ̀nà tí àwọn ń gbà daranjẹ lọ́nà àìbófinmu. Ẹgbẹ́ Miyetti Allah ní lásìkò wàhálà rògbòdìyàn ọ̀hún, Sulaiman Idris jẹ́ ṣíṣekúpa nípakúpa nígbà tí Yusuf Abdullahi, Hamidu Dauda àti Ibrahim Hasan sì farapa yànnàyànnà. Ẹgbẹ́ náà tún sọ wípé àwọn màálù àwọn olùfarakásá tó jẹ́ ọ̀nà kan tí wọ́n gbà fi ń bọ́ àwọn mọ̀lẹ́bí wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ lé dànù wọnú aginjù lẹ́yìn ìkọlù náà. Albarka sọ wípé èyí kì í ṣe èdè àìyedè, àìgbọ́ra-ẹni-yé tàbí ìjà kankan. Ó ní wọ́n mọ̀ọ́mọ̀ ṣèkọlù sáwọn ọmọ ẹgbẹ́ àwọn aráàlú aláìṣẹ̀ láìròtẹ́lẹ̀. Ẹgbẹ́ Macban tún fẹ̀sùn kan alága ìjọba ìbílẹ̀ Jema Honorable Peter Tanko Dogora fún dídá sí ọ̀rọ̀ ìwádìí ìfimúfínlẹ̀ àwọn ọlọ́pàá àti ìgbésẹ̀ ìgbìyànjú lójú náà láti fojú àwọn aṣeláàbí náà wíná òfin. Ẹgbẹ́ náà sọ wípé nígbà tí ọ̀gá ọlọ́pàá DPO ní Kafancha ti gbé ìgbésẹ̀ tó yẹ lójú náà láti fi ìgbóró òfin gbé àwọn tó lọ́wọ́ nínú ìkọlù náà, ìdásí alága ìjọba ìbílẹ̀ ọ̀hún jẹ́ àṣìlò ipò àti títẹ ojú ìdájọ́ òdodo mọ́lẹ̀. Àtẹ̀jáde náà tún tẹ̀síwájú. Wọ́n ní ó jẹ́ àbámọ̀ pé alága ìjọba ìbílẹ̀ ọ̀hún kùnà láti ṣàbẹ̀wò sí ọ̀dọ̀ àwọn olùfarakásá tàbí bá ìdílé àwọn olóògbé kẹ́dùn. Albarka fàákékọ́rí pé alága ìjọba ìbílẹ̀ náà ṣe ojúsàájú, ó sì pe ara rẹ̀ ní òṣìṣẹ́ ìjọba. Ó ní ìdìtẹ̀ ìgbìmọ̀pọ̀ yìí ti sọ ìgbàgbọ́ ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú nù, ó sì ti yẹpẹrẹ ìgbìyànjú ìgbésẹ̀ gómìnà Uba Sani nípa mímú àlàáfíà padà bọ̀ sípò, ẹni tí ìṣèjọba rẹ̀ ti ṣàfihàn ìfarajìn fún ìtẹ́wọ́gbà, ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ àlàáfíà àti ìrònúpìwàdà. Ẹgbẹ́ náà tún tẹ̀síwájú nípa fífẹ̀sùn kan àwọn ikọ̀ ọmọ ogun Operation Safe Haven tó jẹ́ pé ojúṣe wọn ni láti dáàbò bo apá ẹkùn gúúsù Kaduna àti ìpínlẹ̀ Plateau fún ìwà àìbìkítà wọn lẹ́nu iṣẹ́. Ẹgbẹ́ adaranjẹ fẹ̀sùn kàn pé àwọn ọ̀gá àgbà àjọ elétò ààbò fi gbígbọ́ ṣe aláìgbọ́ sí ìkìlọ̀ ìpayà ìbẹ̀rùbojo lemọ́lemọ́ tó ń wáyé ní Tanda àti kíkùnà láti darí ikọ̀ ológun lọ sí àwọn agbègbè náà ládùrú ìtanilólobó nípa ìkọlù sáwọn adaranjẹ Fúlàní ní agbègbè ọ̀hún. Ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ wa NLC béèrè fún ìwádìí lórí ikú Àrẹ̀mú, aṣáájú ẹgbẹ́ òṣìṣẹ́ àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn. Ọmọ aráyé ò ní bọ́ bàtọ̀ fọ̀ sẹ́nu ọ̀nà wa o. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Abíọ́dún Àrẹ̀mú ti pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí ọkọ̀ kan kọlù lásìkò tó fẹ́ sọdá ní ìlú Ọ̀tà nípínlẹ̀ Ògùn. Dẹ́rẹ́bà awakọ̀ náà gbá Àrẹ̀mú láì dúró lẹ́yìn tó kọlù lásìkò tí Àrẹ̀mú fẹ́ sọdá títì lákòókò tó lọ sí ilé. Ètò ìsìnkú rẹ̀ ni ó yẹ kó wáyé lọ́jọ́ Ajé Monday, ṣùgbọ́n tí àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ti sún sí ọjọ́ 23 oṣù kẹwàá láti fi bu ọlá ìkẹyìn fún. Àwọn oṣojú mi kòrò ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní déédéé aago 6 ní ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 2025 nígbà tí olóògbé náà ń lọ sí ilé. Àwọn èèyàn sáré gbé olóògbé náà lọ sí ilé ìwòsàn níbi tí àwọn dókítà ti sa ipá wọn láti dóòlà ẹ̀mí Àrẹ̀mú. Àrẹ̀mú kúrò ní ibi tó ti ń ṣiṣẹ́ ní nǹkan bíi aago 7:30 tó sì mórí lé ilé rẹ̀ ní agbègbè Sango Ọ̀tà nípínlẹ̀ Ògùn. Ṣàdédé ni ọkọ̀ yìí gbá Àrẹ̀mú tí wọ́n sì sáré gbé dìgbàdìgbà lọ sí ọgbà ilé ìwòsàn. Ọ̀kan nínú àwọn èèyàn olùgbé agbègbè náà, Olúgbénga Abdulsalam, sọ wípé Àrẹ̀mú jáde láyé ní ilé ìwòsàn tí wọ́n gbé lọ. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà NLC, ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilé epo NUPENG àti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ NANS ni wọ́n banújẹ́ lórí ikú Àrẹ̀mú tí wọ́n sì ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó gba omijé lójú ẹni. Nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ NLC Joe Ajaero buwọ́lù fún àwọn akọ̀ròyìn, ẹgbẹ́ NLC béèrè fún ìwádìí lórí ikú Àrẹ̀mú. Ajaero ṣàpèjúwe olóògbé gẹ́gẹ́ bí ọkùnrin takuntakun tí ìṣẹ̀lẹ̀ ikú rẹ̀ jẹ́ àjálù ńlá fún orílẹ̀-èdè Nàìjíríà. Comrade Àrẹ̀mú jẹ́ èèyàn ńlá
tó ń léwájú ogun fún ìlọsíwájú ẹgbẹ́ òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ Labour Civil Society Coalition LASCO àti àwọn ẹgbẹ́ yòókù bíi Joint Action Front JAF. Aremu kó ipa ńlá nínú ìdàgbàsókè àwọn ẹgbẹ́ fún ìlọsíwájú àwọn òṣìṣẹ́ Nàìjíríà. Ẹgbẹ́ NUPENG nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ náà ọmọọba Williams Àpóèrè àti akọ̀wé ẹgbẹ́ Afọlábí Ọláwálé buwọ́lù fún àwọn akọ̀ròyìn ṣàpèjúwe olóògbé gẹ́gẹ́ bí olórí tó ń wá ìlọsíwájú fún ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà NANS ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó náà pẹ̀lú àwọn ẹgbẹ́ tó ti kan sára sí olóògbé. Ẹgbẹ́ NANS nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ṣàpèjúwe olóògbé gẹ́gẹ́ bí olórí tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Ariwo Wálé Ẹdùn mínísítà ètò ẹ̀náwó nílẹ̀ wa Nàìjíríà rọ lápárọ̀ lẹ́sẹ̀ tí wọ́n ń pa. Ẹ̀gbọ́ sẹ́rọ̀ ni àbóòtọ́ wọn yìí lohun tí àwa gbọ́ o. Ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá yìí ní ariwo gbalẹ̀ lórí ayélujára pé mínísítà fétò ẹ̀náwó lórílẹ̀‐èdè yìí Wálé Ẹdùn ń ṣàìsàn tó lágbára. Kódà ìròyìn tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀ náà ni Ẹdùn ti rọ lápá rọ lẹ́sẹ̀ tí wọ́n sì ti múra láti gbé lọ sókè òkun láti lọ gba ìtọ́jú nílé ìwòsàn kan níbẹ̀. Gbogbo ọmọ Nàìjíríà ní ìròyìn náà bá lójijì tí wọ́n sì ń kọminú pé kí ló ṣe mínísítà náà tí ìlera rẹ̀ fi yíwọ́ débi pé kò lè rìn mọ́. Bákan náà ni ìròyìn tí kò ní gbòǹgbò ọ̀hún sọ pé ààrẹ Bọ́lá Tinubu ti ń ṣàyàn láti wá ẹni tí yóò rọ́pò Ẹdùn gẹ́gẹ́ bí mínísítà nítorí ìlera rẹ̀ tó burú jáì lásìkò yìí. Ọ̀rọ̀ yìí sì làwọn èèyàn ń gbà bí ẹni gba ìgbà ọtí lórí ayélujára kí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa tó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà. Ẹdùn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ọrọ̀ ajé ló ti ń ṣagbátẹrù onírúurú ètò àtúnṣe ọrọ̀ ajé tí ìjọba Tinubu ń ṣe láti ìbẹ̀rẹ̀ ìjọba tó wà lóde lọ́dún 2023. Bí ìròyìn náà ṣe wá ń jà rìnrìn nílẹ̀ nípa ìlera rẹ̀ ló mú iléeṣẹ́ ààrẹ fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni òjòjò ń ṣe ara mínísítà náà tí ara rẹ̀ kò sì le lásìkò yìí. Àtẹ̀jáde tí iléeṣẹ́ ààrẹ fi síta ni ààrẹ Bọ́lá Tinubu fẹ́ fi ẹlòmíràn rọ́pò mínísítà ètò ìnáwó àti alákòóso ọrọ̀ ajé náà Wálé Ẹdùn nítorí ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Ètò ìnáwó sì gbọdọ̀ dúró lásìkò yìí. Olùdámọ̀ràn ààrẹ lórí ètò ìròyìn Báyọ̀ Nànúgà tó buwọ́lu àtẹ̀jáde náà kéde wípé gómìnà báńkì àpapọ̀ Nàìjíríà CBN Ọláyẹmí Kàdósò ni yóò darí ikọ̀ Nàìjíríà lọ síbi ìpàdé báńkì àgbáyé àti àjọ IMF tí yóò bẹ̀rẹ̀ ní kòpẹ́kòpẹ́ ní Washington DC lórílẹ̀‐èdè Amẹ́ríkà níbi tí ó yẹ kí Wálé Ẹdùn ti sojú orílẹ̀‐èdè wa Nàìjíríà. Ọ̀nànúgà ní èyí wáyé nítorí àìlera mínísítà ètò ìnáwó náà. Olùdámọ̀ràn ààrẹ mínísítà kejì fún ètò ìnáwó Doris Uzoka Anete náà ni yóò kọ́wọ̀ọ́rìn pẹ̀lú Kàdósò lọ sí ibi ìpàdé ọ̀hún lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Gẹ́gẹ́ bí báńkì àgbáyé ṣe ṣàlàyé lára àwọn kókó ìpàdé náà ni ìjíròrò lórí ìdàgbàsókè ọrọ̀ ajé èyí tí yóò wáyé lọ́jọ́ 16 oṣù yìí. Ìpàdé àjọ IMF náà ló jẹ́ ọ̀kan gbòógì lára kókó tí wọn yóò sọ̀rọ̀ lé lórí ní Washington DC lọ́jọ́ 17 oṣù kẹwàá ọdún yìí. Àwọn nǹkan míì tí wọn yóò sọ̀rọ̀ lé lórí níbi ìpàdé ọ̀hún ni ọ̀rọ̀ àgbẹ̀ àgbáyé oní ẹlẹ́kùnjẹkùn àtàwọn nǹkan míì. Láti fìdí ìròyìn náà múlẹ̀, ìwé ìròyìn Punch náà sọ pé lóòótọ́ ni mínísítà ètò ẹ̀náwó ọ̀hún Wálé Ẹdùn ní àìlera àmọ́ kì í ṣe àrùn rọpárọsẹ̀ táwọn èèyàn ń gbé kiri. Àgbà òṣìṣẹ́ kan níléeṣẹ́ ààrẹ ló fìdí rẹ̀ múlẹ̀ fún ikọ̀ ìròyìn Punch pé irọ́ ńlá ní ìròyìn tó sọ pé mínísítà ètò ìnáwó ti lárùn rọpárọsẹ̀ wọ́n sì ti gbé lọ sókè òkun fún ìtọ́jú. Ẹnìkan níléeṣẹ́ ààrẹ náà tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ pé lóòótọ́ ni Ẹdùn ṣàárẹ̀ àmọ́ kò ní àrùn rọpárọsẹ̀. Ó ní Ẹdùn wà ní ilé rẹ̀ wọn ò gbé lọ sí òkè òkun fún ìtọ́jú. Ilé rẹ̀ ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníwòsàn ìmọ̀ òyìnbó ti ń tọ́jú rẹ̀. Ó ní ó lè lọ gba ìtọ́jú níbikíbi tó bá wù ú táwọn dókítà bá ní kí ó ṣe bẹ́ẹ̀ àmọ́ irọ́ ni pé ó ti lárùn rọpárọsẹ̀ tàbí wọ́n ti gbé lọ rè tọ́jú lókè òkun. Ẹ̀wẹ̀ ẹlòmíràn láti iléeṣẹ́ ààrẹ náà tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn dókítà ń ṣe ìtọ́jú Ẹdùn lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n ó ṣeé ṣe kí ó lọ sókè òkun fún ìtọ́jú sí i. Àmọ́ lọ́wọ́ báyìí orílẹ̀‐èdè Nàìjíríà ló sì wà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà Nàìjíríà ló ń tọ́jú rẹ̀.
ta ni Wálé Ẹdun tí wọ́n ló ń ṣe òjòjò yìí ní ọ̀pọ̀ èèyàn míì sì ń béèrè. Olóyè Adébáyọ̀ Ọláwálé Ẹdun tí gbogbo èèyàn mọ̀ sí Wálé Ẹdun jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa ọrọ̀ ajé, òṣìṣẹ́ báńkì ní ẹ̀ka ìdókòwò àti olóṣèlú, ẹni ọdún 69 ni. Ọjọ́ àbókí rẹ̀ sì ti pẹ́ ní sáàbò nínú ìṣèjọba Tinubu. Òun ni kọmíṣánná fún ètò ìnáwó nípínlẹ̀ Èkó láàrin ọdún 1999 sí 2004 lásìkò ìṣèjọba Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó. Lọ́wọ́ báyìí tí ìjọba ò tí ì kéde ẹlòmíràn rọ́pò rẹ̀, Wálé Ẹdun sì ni mínísítà fétò ìnáwó àti ọrọ̀ ajé fún ìjọba ààrẹ Bọ́lá Tinubu láti ọdún 2023 tó ti gorí àlééfà láti máa tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló jẹ́ alága fún ìgbìmọ̀ àwọn gómìnà ní báńkì àgbáyé lọ́dún 2023. Òun sì ni ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ tí yóò di ipò náà mú láti 60 ọdún sẹ́yìn. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS yabo ọjà Kùgbó l'Àbújá gbójú agan sáwọn bàbá lọ́jà, ìyá lọ́jà látàrí ìpolongo kíkó èrò jọ fétò ìwọ́de Free Nnamdi Kanu, ẹ fún Nnamdi Kanu lómìnira. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ṣe bẹ́ẹ̀ yabo ọjà Kùgbó lólú ìlú ilẹ̀ wa l'Àbújá gbójú agan sáwọn ọlọ́jà àti àwọn adarí ọjà, àwọn bàbá lọ́jà, ìyá lọ́jà tí wọ́n ń kópa nínú ìpolongo kíkó èrò jọ fétò ìwọ́de Free Nnamdi Kanu, ètò ìwọ́de ẹ tú Nnamdi Kanu sílẹ̀, ẹ fún lómìnira. Gẹ́gẹ́ bí ìròyìn Sahara Reporters ṣe gbé jáde síta, àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ń wá àwọn aládarí ọjà náà kiri tí wọ́n sì ń béèrè fún nọ́mbà ìbánisọ̀rọ̀ wọn ní kòpẹ́kòpẹ́ lẹ́yìn tí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Ọmọyẹlé Sowore lọ sínú ọjà náà fún ìpolongo kíkó èrò jọ fún ìpalẹ̀mọ́ ètò ìwọ́de Free Nnamdi Kanu, èyí tó máa wáyé lógúnjọ́ oṣù kẹwàá ọdún yìí. Ẹni tó ń fìdí ìgbésẹ̀ àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ọ̀hún múlẹ̀, Sowore sọ wípé àwọn ọlọ́jà tó wà ní ọjà Kùgbó ta òun lólobó pé àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS yabo agbègbè náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní béèrè fún nọ́mbà ìbánisọ̀rọ̀ àwọn alága ọjà, àwọn bàbá lọ́jà, ìyá lọ́jà. Wọ́n ní àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS náà ń dúnkokò dúnmọ̀wúrú mọ́ àwọn adarí ọjà tí wọ́n sì tún gbójú agan sí wọn lọ́jà ọ̀hún l'Àbújá níbi tí àwọn ti ń ṣe ìpolongo láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn fún ìpalẹ̀mọ́ ètò ìwọ́de ìfẹ̀hónúhàn tó máa wáyé lọ́jọ́ Ajé Monday 20 oṣù kẹwàá ọdún yìí lójúnà láti pè fún ìtúsílẹ̀ òmìnira Nnamdi Kanu. Sowore fi mú dá àwọn èèyàn lójú pé mímí kan ò ní mì ètò ìwọ́de náà. Ó ní àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kò lè dí àwọn lọ́wọ́ kí àwọn èèyàn lọ fi ọkàn balẹ̀. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìdúnkokò, ìdúnmọ̀wúrú tákò àwọn aráàlú tó ń gbárùkù ti ìwọ́de àlàáfíà lójúnà láti béèrè fún ìtúsílẹ̀ ajíjàgbara nì tó ń jà fún ìdásílẹ̀ òmìnira Biafra IPOB Nnamdi Kanu. Tí a ò bá gbàgbé, a ó rántí pé láti ọjọ́ Ajé Monday ọjọ́ 13 oṣù kẹwàá ní Sowore ti bẹ̀rẹ̀ ìpolongo kíkó èrò jọ fún ètò ìwọ́de àlàáfíà lọ ilégbèé ààrẹ l'Àbújá, èyí tó máa wáyé lọ́jọ́ Ajé Monday 20 oṣù kẹwàá ọdún yìí láti béèrè fún ìtúsílẹ̀ òmìnira Nnamdi Kanu. Wọ̀nyí làwọn kókó pàtàkì ohun tí ó yẹ kí a mọ̀ nípa ìtàn ayé Umar Ukpai, ajíhìnrere tí ikú rẹ̀ ń jà rìnrìn lórí ayélujára lásìkò yìí. Àwọn ẹbí gbajúmọ̀ ajíhìnrere tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Umar Ukpai Evangelistic Association, dókítà Umar Ukpai, ti kéde ikú rẹ̀. Ẹbí olóògbé náà nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde lọ́jọ́ Ajé Monday ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025 sọ pé ọjọ́ 6 oṣù kẹwàá ni àgbà ajíhìnrere náà ti jáde láyé. Ẹni 80 ọdún ni ajíhìnrere náà kí ó tó fi ilé ayé sílẹ̀. Gẹ́gẹ́ bí ẹbí olóògbé náà ṣe wí, wọ́n ní inú àwọn dùn fún ìgbé ayé tí olóògbé náà gbé àti pé ó lé ní 60 ọdún tó fi ṣiṣẹ́ sin Ọlọ́run tí àwọn sì ní ìgbàgbọ́ pé ó lọ sinmi ní báyìí. Àmọ́ wọn kò tí ì sọ bí ètò ìsìnkú rẹ̀ yóò sì lọ. Àtẹ̀jáde náà sọ pé ó fi ọdún tó lé ní 60 nínú ayé rẹ̀ jíhìnrere fún Ọlọ́run, kọ́ àwọn èèyàn ní ọ̀rọ̀ Ọlọ́run tí ó sì ní ipa rere nínú ayé ọ̀pọ̀ mílíọ̀nù èèyàn tó sì mú àyípadà rere bá ìgbé ayé àwọn èèyàn ní orílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun. Ní ọjọ́ 7 oṣù kìíní ọdún 1945 ni wọ́n bí dókítà Umar Ukpai ní ìpínlẹ̀ Abia. Nígbà tó wà ní ọmọ ọdún 10 ló
ti pàdánù bàbá rẹ̀. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún 1970 ló ṣe ìdásílẹ̀ ìjọ Umar Ukpai Evangelistic Association, èyí tí olú ìjọ rẹ̀ wà ní ìlú Uyo, ìpínlẹ̀ Akwa Ibom. Ó wà lára àwọn tó ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ PFN pẹ̀lú àwọn míì bíi bíṣọ́ọ̀bù Ben Idahosa, pásítọ̀ Enoch Adébóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn sọ pé ìsọ̀ òru kan tó ṣe tí wọ́n pè ní Greater Lagos for Christ Crusade lọ́dún 1985 ló bí ìdásílẹ̀ ẹgbẹ́ PFN ọ̀hún. Dókítà Ukpai kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ School of Journalism and Television, Freesham Armitage ní orílẹ̀-èdè United Kingdom. Bákan náà ló lọ sí ilé ẹ̀kọ́ South Florida Christian College ní Amẹ́ríkà àti ilé ẹ̀kọ́ Carolina Christian University pẹ̀lú Buck Bible College, Kentucky. Ní àwọn ilé ẹ̀kọ́ yìí ló ti gba ìwé ẹ̀rí nípa ìmọ̀ kíkọ̀ròyìn, onímọ̀ ẹ̀rọ nípa iná mọ̀nàmọ́ná àti oyè ọ̀mọ̀wé. Ajíhìnrere náà pàdánù àwọn ọmọ rẹ̀ méjì ní ọjọ́ kan ṣoṣo tó sì máa ń fi ṣe ìwàásù fún àwọn èèyàn. Ọ̀pọ̀ ibi ni ó ti ṣe ìyìnrere káàkiri Nàìjíríà tó fi mọ́ ti ọlọ́dọọdún Greater Ohafia for Christ Crusade, Anioma 1 Million Man Crusade àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alága ẹ̀ka tó ń ṣe ìtọ́jú ojú ní ilé ìwòsàn King of Kings Hospital tó wà ní ìpínlẹ̀ Abia. Ó fẹ́ ìyàwó rẹ̀ Philomenia Akpai lọ́dún 1975 tí wọ́n sì bí ọmọ mẹ́jọ, gba ọmọ kan tọ́ sí i. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe ló ti sọ nípa obìnrin nínú ìgbé ayé ọkùnrin. Ó ní tí èèyàn bá ti fẹ́ ìyàwó tó dára, ọ̀pọ̀ nǹkan ló máa ṣeé ṣe fún ọkùnrin náà. Ní oṣù kọkànlá ọdún 2008 ó ṣe ìfilọ́lẹ̀ ilé ẹ̀kọ́ Bíbélì Umar Ukpai School of Theology gẹ́gẹ́ bí ohun tó wà lójú ìtàkùn ayélujára ilé ẹ̀kọ́ náà. Àwọn pásítọ̀ àtàwọn ọ̀dọ́ yóò máa kẹ́kọ̀ọ́ níbẹ̀. Àfojúsùn ilé ẹ̀kọ́ náà ni láti máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ Bíbélì àti ìṣòwò tó fi mọ́ iṣẹ́ ọwọ́. Wọ̀nyí àti àwọn ọ̀nà míì ni ajíhìnrere náà fi la ipa ṣáájú ikú rẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.